báwo ló dé wà láyé yìí ṣe bóun lòun tó ṣolókùrò wà lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. alright èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dókítà Mutiu Táíwò Ọlátìgbòye yìí pírẹsidẹ̀ntì ti yá ni èjì rẹ̀ o wíríwírí lójú orogún ó èjì wọ̀rọ̀ lójú bàbá ẹ̀ Táíwò tí mo sọ bàbá mi tọ́jú Alfulani Dáúdà mi vice president ọ̀tìwárí bàbá mi tọ́jú bàbá mi Dr. Soliu Ishaq Ọlálékan. mo kí gbogbo wa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan wa mo kí ọkùnrin náà wa mo kí obìnrin mo kí ọmọdé mo kẹ́yìn àgbàlagbà gbogbo ibikíbi tẹ́ ti ní àǹfààní tẹ́ ń wò mí ní òní ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di èmi náà lọ́mọ yín àbúrò yín olùfẹ́ yín Dr. Mutiu Ọlátìgbòye tí ayé mọ̀ sí oúnjẹ lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ àwọn nǹkan tá a gbé dání tá a mọ̀ sọ àmọ́ sọ̀rọ̀ nípa àṣíríwé àtìgbò láwọn nǹkan kéékèèké tí kò pani lára ẹ wá rí èyí tí a mú wá ní òní òun náà ní nǹkan tí a ń pè ní iṣẹ́ àánú. Iṣẹ́ àánú tó bá yẹ pé o jẹ́ nìkan tí ò ń wá iṣẹ́ tàbí o tiẹ̀ ti wá rí iṣẹ́ náà wọn ò tún wá fi ẹ́ ní ọkàn balẹ̀ nídìí iṣẹ́ náà tàbí kó tiẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé ogun promise and faith sábà máa ń dà láàmú ó ní mo fẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ó kéré gan-an àmọ́ iṣẹ́ tí ó ní àlùbáríkà ni mo máa ń sọ fáwọn èèyàn ìgbà míì ẹlòmíì á rò pé tí òun ò bá ti ṣe tó bá ti wá kúwà tó bá ti ṣe ìṣekúṣe lòlòkulò ò tí ì rí ilé ayé gbé ọ̀rọ̀ ilé ayé ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé ayé ò rí bẹ́ẹ̀ tó bá yẹ pé ó rí bẹ́ẹ̀ ni tó bá yẹ pé gbogbo nǹkan burúkú tí wọ́n ń wá tí wọ́n fi ń ṣe rádaràda nínú oògùn ṣíṣe tó bá jẹ́ pé ó wà nù ìlànà ewé àtẹ̀gbò ni torí ẹ mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ kan pé nínú oògùn ṣíṣe iṣẹ́ àlùjànnú wà iṣẹ́ àlùjànnú ó wà àwọn iṣẹ́ àlùjànnú lẹ́tì máa rí àwọn nǹkan burúkú àwọn iṣẹ́ àlùjànnú nìyẹn o àlùjànnú ò dẹ̀ ní ṣe nǹkan fún yàn àyàfi kó fẹ́ máa tàyàn sí nǹkan tí ò dáa tàbí kó jẹ́ pé ó fẹ́ kó ṣe kó lè bá wa gba ìlọ́po ẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn iṣẹ́ àlùjànnú bẹ́ẹ̀ ni ní tó bá ti ń jẹ́ pé ẹ ṣe léyìí ó dọ́bù mọ́nì ṣe léyìí fowó síbì kan wà bá mílíọ̀nù bẹ́ẹ̀ kankan ẹ jẹ́ ká ṣọ́ra fún ṣé rí àtẹ́lẹwọ́ ẹni kì í tàyàn jẹ àtẹ́lẹwọ́ èèyàn kì í tàyàn jẹ tó bá ní nǹkan tó ń ṣe wàá lè ṣe gbìyànjú àwọn nǹkan kéékèèké báyìí wàá mọ̀ tó bá ṣe débì kan gan wàá mọ̀ pé ó dáa kéèyàn mọ̀ sáré àsápajúdé torí pé ibi tá à ń lọ kò jìnnà ibi tá a kàn fi yà sí òun ló pọ̀ ní ayé ìgbà míì a máa ń sọ tọ́wọ́ bá pọ̀ lára náà tí ọwọ́ bá pọ̀ lára ẹlòmíì kò wá nǹkan míì láyé ju àwúre sí àṣírí bíbò ó dẹ̀ ti wá náà still náà kò àṣírí kankan ò bò àwọn tó wá ń dé ọ̀rẹ́ ò tí ì fi ẹ́ sílẹ̀ ni bẹ́ẹ̀ kò gbìyànjú iṣẹ́ yìí a sọ pé bóyá pé fẹ́ kẹ́ gbìyànjú iṣẹ́ tó dáa ni kí ni kan náà tàfẹ́ wá gbogbo alámọ ewé ìyálòde funfun ó ní nǹkan tí a fẹ́ lò fún iṣẹ́ ewé ìyálòde funfun epo ọ̀bọ̀ ẹ̀rù alamọ 3 ewé ìyálòde funfun epo ọ̀bọ̀ àti ẹ̀rù alamọ 3 ewé làpálàpá funfun tá a mọ̀ sí ewé bòtújẹ epo ìyẹn ò lóun kà ẹ jẹ́ ká já ní tútù ló dá epo ọ̀bọ̀ àtẹ̀rù alamọ yẹn ló ní 3 nù ẹ̀rù alamọ yẹn ló ní 3 ẹ jẹ́ ká gún ẹ̀rù alamọ yìí kó kúnná pẹ̀lú epo ọ̀bọ̀ dáadáa tó bá ti kúnná ẹ jẹ́ ká kó ewé ìyálòde funfun yẹn sí ẹ jẹ́ ká gún papọ̀ tó bá ti kúnná dáadáa tá a ti gún kúnná dáadáa ẹ wá jẹ́ kí a kó pọ̀ mọ̀ọ́sẹ̀ dúdú ẹ jẹ́ ká kó sínú gbá tàbí ká kó sínú ike funfun ká máa fi wẹ̀ ní àràárọ̀ lágbára Ọlọ́run tí a bá ń lo iṣẹ́ yìí a máa rí àwọn àyípadà dáadáa lọ́rọ̀ ìgbésí ayé wa yàtọ̀ sí pé bóyá ẹ̀ ń wá ìwàkuwà ẹ má jẹ́ kí n parọ́ fún yín àwọn kan wà tó yẹ pé a nídìí àwọn kan tá a nídìí bóyá àwọn kan kéékèèké ìsàdẹ́ ẹlòmíì gan ò gbà kó mọ wá nǹkan gbogbo lo ẹni tó lo nǹkan rẹ̀ sóun náà fẹ́ jẹ́yàn ni òun náà fẹ́ jẹ́yàn àbí òun náà fẹ́ jẹ́yàn òun náà ti ṣe òun náà ṣe bóyá ibi tó náà ṣe sí ibi náà ló kú lé lórí ìwọ tó wá lọ lò tó wá sọ pé ìwọ náà fẹ́ ṣògùn nǹkan kan wá lọ wá nǹkan tí
tara tiẹ̀ wá lò wọn náà wá kú lé lórí ní dààmú lágbára Ọlọ́run àdúrà wo gbà ọ̀rọ̀ mi oníjú báyìí lọ́nà lè nìmí náà lọ́mọ yín àbúrò yìí olùfẹ́yìn Dr. Mutí Ọlátìbóyè Táyémọ̀sí oúnjẹ tó bá dìgbà mi àtọ̀mọ́rọ̀ mi tó tún yàtọ̀ sí ilé ìwá ẹ má gbàgbé láti subscribe sórí ètò Kérékù fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní náà kan bí ta ṣàtẹ̀yí tà ti ṣe torí pé ètí àti ṣe pọ̀ ju ètí àti ṣe lọ ó dàbọ̀.